Auxillary ti fojú balẹ̀ ẹjọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 4 oṣù kọkànlá ọdún 2024. Níṣe ni àwọn ọlọ́pàá sì dúró wámúwámú pẹ̀lú ìgbáradì pé tẹ́nikẹ́ni bá fi lè ta fèlèfèlè níṣe ni wọ́n máa mú balẹ̀ látàrí ìròyìn kan tó ti kọ́kọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ ṣáájú wípé àwọn ọmọ ẹ̀yìn ọ̀gá awakọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún tẹ́lẹ̀ rí Mukaila tí ọ̀pọ̀ ń pè ní Auxillary wípé wọ́n ń gbìmọ̀ láti ya wọ ilé ẹjọ́ gíga ọ̀hún lásìkò tí ìgbẹ́jọ́ Auxillary tó bá ń lọ lọ́wọ́. Níṣe ni àwọn aláàbò sì sọ kọ́kọ́rọ́ sí ẹnu ọ̀nà ilé ẹjọ́ ọ̀hún ní kété tí wọ́n kófìrí pé wàhálà ń bọ̀ tí wọn kò sì fún ẹnikẹ́ni láàyè láti wọlé lásìkò tí ìgbẹ́jọ́ ọ̀hún tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Tẹ́ ẹ bá gbàgbé pé nínú oṣù karùn-ún ni ọwọ́ àwọn ọlọ́pàá tẹ Auxillary lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tán ti kéde wípé wọ́n ń wá tó sì ti wà ní àhámọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ láti ìgbà náà. Ẹ̀sùn ìjínigbé, ìṣekúpani àti ìdigunjalè wà lára àwọn ẹ̀sùn bíi 17 tí wọ́n fi kàn án pé ó lọ́wọ́ nínú wọn. Adájọ́ OH ti wá pa á láṣẹ báyìí pé kí wọ́n gbé ìdájọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn Auxillary lọ sí iwájú adájọ́ àgbà tìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé ẹjọ́ náà lọ sí ilé ẹjọ́ míì látàrí bí àwọn agbẹjọ́rò tó wà lórí ẹjọ́ yìí bí wọ́n ṣe kùnà láti fẹnukò sọ́nà kan lórí bí ìgbẹ́jọ́ olùjẹ́jọ́ ọ̀hún bó ṣe máa lọ. Ẹ̀sùn 17 ìyẹn 17 ni wọ́n kà sí Auxillary lẹ́sẹ̀ lẹ́yìn 3 míì tó ti ní sílẹ̀ tẹ́lẹ̀ níwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìkan lára àwọn ẹ̀sùn tó fi kàn wáyé nílé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún ọ̀gbẹ́ni Ṣèyí Mákindé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2020. Ìjẹ́jọ́ náà sì ló yẹ kó wáyé lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n tí kò padà wáyé. Lásìkò tí ìjẹ́jọ́ Auxillary lọ lọ́wọ́lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò dúró pẹ̀lú ìgbáradì ni o wípé bẹ́nikẹ́ni bá ta fèlèfèlè wọ́n máa mú balẹ̀ ni. Ẹ má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí lórí Facebook. Ẹ máa bá mi follow DIGINAIJA online TV kẹ̀sì máa like and share fídíò yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.